My darling. Who is your darling? Who is your darling? Ibo lo ti ń bọ̀. Ibi iṣẹ́ ni mo ti ń bọ̀. Ibi iṣẹ́ olórí burúkú wèrè wo lo ti ń bọ̀. Ibi iṣẹ́ wo lo ti ń bọ̀. Irú rubbish wo nìyẹn. Tell me no, bọ̀bọ̀ tó wọ́n attend sí yẹn. Ìyẹn dẹ̀ tó fẹ́ fi ojú bọ́ aṣọ lára irú rubbish wo ni. Dúró, kí ni problem náà pẹ̀lú iṣẹ́ wèrè tó gbà náà? Wọ́n máa parọ́ fẹ́mi pé wà studio, wọ́n attend sáwọn kọ́pù kan. Kọ́pù olórí burúkú wèrè wo ló ń attend. Ṣé rubbish tó máa lọ ń ṣe náà nìyẹn? Program tó ṣe lónìí, ibi tí mo jókòó sí, tí mo wo gbogbo ẹ̀. Tell me no. But iṣẹ́ mi ni mo ń ṣe náà. Show wa all right sir. Show ẹ pé ṣá. Ó ń ṣe program, ó interview èèyàn kan lọ́wọ́. Ẹni yẹn ó lòun admire, ó tún seduce lórí program wo ni tẹlẹjọ ń ṣe. Irú rubbish wo nìyẹn? But kò rí bẹ́ẹ̀ náà, iṣẹ́ mi ni mo ń ṣe. Ṣé bí mo kàn. Show wa okay ṣá. Wọ́n ní bẹ́ẹ̀ program lásán ṣe. Máa rìn, mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ní, ó dàgbò ní ẹ fẹ́ yí, àbí? You are stupid.